ọ̀rọ̀ tá a rò pé ó ti kú egbé ó ti kú egbè kò má tí ì tán ńlẹ̀. ọ̀rọ̀ ìjà Portable HAREJAN olówó Ògèmọ àti LIZZY ANJORIN ò má tí ì tán ńlẹ̀. níṣẹ́ ni Portable bá sòkò ọ̀rọ̀ sí ẹgbẹ́ ohun tó sọ. Odunlade Adekola ti fọ́ gbayanga o, ó ti tú kàsálà o. Wọ́n rò part 1 and 2 wọ́n rò produced by HAREJAN Lukman Olówó Ìgẹ̀mọ is showing right now. Wọ́n rò part 1 and 2 kí ló ń rò ta ló ń rò fún kí ló ń ṣẹlẹ̀ ta ló jẹ́ wọ́n rò gangan nínú movie yẹn part 1 and 2 wọ́n rò ó tó bá wo wọ́n rò lágbára Ọlọ́run wọn ní rojọ́ burúkú nílé wa o wọn ní rojọ́ ọ̀ràn nílé wa ayọ̀ òun la máa fi ṣe ọdún. wọ́n rò part 1 and 2 is produced by HAREJAN Lukman Olówó Ìgẹ̀mọ. ok mo ń ṣe bí HAREJAN tẹ́lẹ̀ jẹ́ kí n ṣe bí ọdún. wọ́n rò wọ́n ṣó ẹ lọ́wọ́ báyìí ẹ lọ wò kẹ́ ẹ̀ enjoy ẹ̀ gan. thank you. ṣe rí i pé Odunlade ti gbé wa débẹ̀ tán bó ṣe gbé wa débẹ̀ tán yẹn everybody ẹ má jẹ́ kí ní ṣe ẹ má jẹ́ kó wọlẹ̀ ẹ má fi falẹ̀ ẹ bá mi kọjá lọ sórí HAREJAN Magic TV tó jẹ́ YouTube channel ti tèmi ẹ gẹ́tì ẹ pé lọ máa bá mi wo múvì mi. wọ́n rò ó ti tán ẹ máa lọ bá mi fàsìkò yìí wò ẹ ṣé mo dúpẹ́ o ṣé mo pé bí náà ò bá tán láṣọ ẹ̀jẹ̀ ò ní tán lé èékánná tí mi bá tí wà òkè tọ́jà mi ò bá tí ì tà mo ní movies tó pọ̀ rẹpẹtẹ tí mo dẹ̀ mọ̀ pé ìtì wò torí tó bá jẹ́ wípé ẹ ti wo àwọn movies yẹn máa wà òkè níbi tí mo wà òkè dé yìí lọ. àwọn ẹlẹ́nu jábàjábà kan ò ní máa sọ wípé poor man poor actor he don't get money he did not reach nǹkankan. ẹ lọ bá mi wo gbogbo àwọn movies mi lórí HAREJAN Magic TV kémi náà kí n wá reach ẹgẹ́tẹ̀ kí n wá reach kí n dẹ̀bẹ̀rẹ̀ sí ẹgẹ́tẹ̀ kó yọ lára mi kọ́lá yọ lára mi kówó yọ lára mi ẹgẹ́tẹ̀. wọ́n rò kó ti tán ó wà lórí HAREJAN Magic TV ó yá ẹ máa lọ bá mi wo kẹ́tìkẹ́tì ẹjọ́. ẹ̀yin èèyàn kí lẹ rí sóhun tí Portable Olówó Ògèmọ ń sọ nínú fọ́nrán yìí? ẹ jẹ́ ká mọ̀ ní abala àríwísí comment section. ẹ jọ̀wọ́ ẹ like share fídíò wa ṣé gan-an ni fún àtìlẹ́yìn. a dúpẹ́ àmọ́ lóore.